Adire ṣẹ̀ wá nílẹ̀ Yorùbá. Ohun tí a ń pè ní àdìrẹ ni adì, arẹ́ sínú aró, tie and dye. Ṣùgbọ́n lábẹ́ tie and dye, a ní àwọn ìsọ̀rí. Lábẹ́ tie and dye, ibẹ̀ láti rí stitch and dye. Tó jẹ́ pé wọ́n á stitch ẹ̀, wọ́n á dye ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, a dẹ̀ ní batik. Candle la fi ń ṣiṣẹ́ yẹn, àtúnrẹ̀wò náà ní aró ni. So ìyàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn. Yorùbá rẹ̀ ní àdìrẹ tí gbogbo ènìyàn mọ̀ tí wọ́n máa ń pè. Ṣùgbọ́n àdìrẹ ó ní ìpele, ó ní iṣẹ́ oríṣiríṣi. Ìmíì wọ́n á dì í, wọ́n á rẹ́. Ìmíì wọ́n á fi abẹ́rẹ́ wọ́n á fi ṣe, wọ́n á rẹ́. So a dẹ̀ tún ní batik, òun là ń fi iṣẹ́ candle ṣe. Mo kí gbogbo ará ilé pátápátá, ojú tó ń wò mí, mo fi ògo fún Ọlọ́run, mo sì fi ògo fún ẹni tó fi iṣẹ́ ilé mi lọ́wọ́, Níkẹ́ Òkúdayì, Níkẹ́ Art Gallery. Ọ̀kan nínú àwọn ọmọ wọn ni mo jẹ́. So orúkọ mi náà ni Ìyáàfin Esther Bísí Ògúndèjì. Iṣẹ́ tí mo yàn láàyò láti máa ṣe òun náà ni iṣẹ́ àdìrẹ. Iṣẹ́ yìí iṣẹ́ tó dára lọ́pọ̀lọpọ̀ ni. Àwọn ènìyàn ńláńlá ló wà nídìí iṣẹ́ yìí. Àwọn ènìyàn jàǹkànjàǹkàn wọ́n ti fi ṣe ohun rere, wọ́n ti fi ṣe ohun ńlá tó jẹ́ pé ìlú òyìnbó, Nàìjíríà ń bí yìí, gbogbo wọn ni wọ́n fi ṣe ohun rere. So iṣẹ́ náà lèmi náà yàn láàyò. Mo sì ti ń ṣiṣẹ́ yìí ní ìsìn, ó ti lé ní 30 ọdún àti ọdún 4. Oríṣiríṣi àṣà la ní. A ní àṣà aṣọ wíwọ̀, a ní oúnjẹ ìbílẹ̀ tiwa, a ní irun dídì ìbílẹ̀ tiwa, a ní oge tí àwọn ìyàwó bá ń lọ sílé ọkọ wọn, ó ní oge ìyàwó tí wọ́n máa ń ṣe. Bẹ́ẹ̀ náà ni aṣọ jẹ́. Nínú aṣọ yìí láti fa aṣọ àdìrẹ yọ wípé aṣọ ìmúròde, aṣọ ìgbafẹ́ ilẹ̀ Yorùbá ló sì ti bẹ̀rẹ̀. Àwọn design yẹn wọ́n ní ìtumọ̀. Ìgbà míì a dẹ̀ lè rò ó pé tá a bá ṣe báyìí, tá a ṣe báyìí, á mú báyìí jáde. But ìgbà míì àwọn design yẹn wọ́n máa ní ìtumọ̀. Èyí tó jẹ́ sábà máa ní ìtumọ̀ púpọ̀ ní àdìrẹ ìbílẹ̀. Wọ́n máa ń pe àwọn kan ní ojú ọkọ, soge lójú, bẹ́ẹ̀ lọ ló ní àwọn orúkọ. Fún àpẹẹrẹ irú èyí báyìí ní ìsìn tìbílẹ̀ ni, ó ní orúkọ tiẹ̀. So àwọn tìbílẹ̀ yẹn wọ́n máa ní orúkọ tiwọn. Àwọn tí irú eléyìí tie and dye ni adì, arẹ́. So olúkálùkù wọn ló ní orúkọ. Àti pé níwọ̀n ìgbà tí èèyàn bá ti wọnú iṣẹ́ yìí, ọpọlọ èèyàn á máa jí, á máa sọ ohun tí ó yẹ kéèyàn ṣe báyìí, tí mo bá ṣe báyìí, á rí báyìí, á mú báyìí jáde, tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀, á dẹ̀ mú bẹ́ẹ̀ jáde lóòótọ́. So it's a creative art. A ní àwọn aró lóríṣiríṣi. A ní aró òyìnbó, a sì ní aró ìbílẹ̀. Aró òyìnbó ni wọ́n ń pè ní German dye. Aró ìbílẹ̀ òun ni local dye. So láyé ijọ́un kò sí German dye. Aró ìkòkò, aró ìbílẹ̀ òun la ní. Àwọn ìyá ló máa ń bá wa ṣe. Ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan lajú, àwọn òyìnbó náà fún wa ní aró tiwọn, òun la ń pè ní German dye. So òun la máa ń lò. Tá a bá ti lo tiwọn, a lò ti àwọn ìyá náà, a fi kún gbogbo ẹ̀, a fi kúnra wọn. Iṣẹ́ ojúmọ́ ni o, ó máa ń gba ọjọ́. Tíṣẹ́ bá ṣe pọ̀ sí lèyàn ṣe ní àti máa ṣe sí. Irú ọ̀pá 5 ni mo fẹ́ ṣe ń sí, tí mo bá tètè jókòó tì, at least kó tó dago 2, ago 3, 4, mo sì lè ṣe bíi 20 years tí máa ṣe. Iṣẹ́ àṣekúnra wọn ni. So ó máa ń gba time. Ṣùgbọ́n tó bá jáde tán, oh my God, wọn kì í rẹ́lẹ́gbẹ́ o. Torí is a creative art. Aṣọ wa dẹ̀ ní design tiwa ẹ̀ lè rí ń ta. Kẹ́nìkan irú àwọn apá ọ̀dọ̀ àwọn míì sì
tí a bá lọ ra aṣọ ẹ mọ ẹnìkan ẹjọ pàdé inú mọ́tò ẹ lè jọ dá láǹkù but iṣẹ́ tiwa is a creative art o lè rí design yẹn wọ́n á tún máa bí ẹni pé báwo lẹ ṣe ṣe so ìyàtọ̀ bẹ̀ nìyẹn ìpèníjà pọ̀ ìgbà míì kò sí ìrànlọ́wọ́ àwa náà là ń ranra wa lọ́wọ́ ìgbà míì a lè ṣiṣẹ́ ká má rí tà tó jẹ́ pé aṣọ yẹn kàn wá lẹ̀ bí oṣù 2 oṣù 3 ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ Ọlọ́run sáà ń gbàkóso. Àwọn ìyá wa ní Ilé Ifẹ̀ òun la ti kọ́kọ́ gbọ́ pé iṣẹ́ aró ti jáde àwọn ìlú kọ̀ọ̀kan ló dẹ̀ ní aró tiwọn Òṣogbo ní aró tiwọn lọ́tọ̀ wọ́n ní design wọn Ifẹ̀ Òṣogbo wọ́n súnmọ́ra wọn tó iṣẹ́ wọn papọ̀ àwọn Abẹ́òkúta wọ́n ní design tiwọn lọ́tọ̀ wọ́n dẹ̀ ní iṣẹ́ aró tiwọn àwọn náà wọ́n ní àwọn ìyá àgbàlagbà tó jẹ́ pé ibẹ̀ náà ní aró tiwọn ládùúgbò tí wọ́n ti ṣẹ̀ wá irú Òṣogbo nísìn àwọn màmá Òṣogbo gbogbo wọn ní àwọn àgbàlagbà ń bẹ̀ náà tó jẹ́ pé ibẹ̀ ní aró wọn ti ṣẹ̀ wá àwọn Gambian àwọn náà ní design tiwọn wọ́n dẹ̀ ní aró tiwọn tó fi jẹ́ pé Ancients of Days wọn àwọn náà ní ibi tí ìpìlẹ̀ wọn ti ṣẹ̀ wá aṣọ tá a fi ń ṣe aró yàtọ̀ sí gbogbo aṣọ tá a fi ń ṣe aró gbọ́dọ̀ jẹ́ 100% of cotton ni ó mú aró dáadáa ni ó jẹ́ kí design ó jáde irú tí mo wọ̀ ń sìn 100% of cotton ni torí pé Guinea ni tí aṣọ bá jẹ́ 70% of cotton 30% of polyester yẹn rọ́bà 30% yẹn á yọ nínú ẹ̀ ti mọ̀ pé ó mú lóòótọ́ ṣùgbọ́n kò mú dáadáa tí aṣọ bá jẹ́ 60% of cotton tí polyester nylon bá jẹ́ 40% ẹ ti rí lára rẹ̀ pé polyester wà lára aṣọ kò mú dáadáa ṣùgbọ́n ohun tó mọ̀ mú aró tó máa jẹ́ kí iṣẹ́ jáde dáadáa òun náà la máa ń pè ní 100% of cotton aṣọ olówùú tó mú ló máa jẹ́ kí iṣẹ́ jáde. Tó ṣẹ̀gbẹ́ mo lè ní bíi 50 yardages ìyẹn ọ̀pá márùn-ún 50 màá kó síbì kan ibi tí mo bá ṣe dé tílẹ̀ bá fi sú mi màá pàtì tí mo bá ti pàtì mo bá tó dàárọ̀ ọjọ́ kejì màá tún jí sí títí tí màá fi ṣetán tó bá jẹ́ pé àdìrẹ la fẹ́ ṣe yẹn tie and dye a máa di aṣọ yẹn lẹ́yìn tá a bá dì tán a gbé design yẹn kalẹ̀ different design àwọn olóyìnbó wọ́n ní any mistake in art is a design ó kàn lè mú aṣọ kó dì í wàá dẹ̀ sọ pé kọ́lọ̀ méjì ni mo fẹ́ ṣaṣọyọ á ti wà nínú ọkàn ẹ kọ́lọ̀ méjì ni mo fẹ́ ṣe purple and green wàá ti ra purple and green rẹ sílẹ̀ wàá mú aṣọ yẹn wàá dì í apá ọ̀tún purple apá òsì green so you prepare your day ẹ ṣe aró yín ẹ máa ṣètò aró yín sínú abọ́ tẹ́ bá ti ṣètò ẹ̀ tán apá ọ̀tún yẹn wàá fi sí purple apá òsì yẹn wàá fi sí green nígbà tí gbogbo ẹ̀ bá ṣe tán after 30 minutes tá a ti dá ẹ̀ tán a máa wá tú design máa jáde everybody will like it omi gbóná náà fi ṣe a máa lo omi tútù gbà mí but tá a bá fẹ́ kọ́ àwọn èèyàn ní iṣẹ́ kéékèèké la máa lo omi tí ò bá sí nǹkan kan tí ò bá sáyà tí gbómi kaná but iṣẹ́ tá a fẹ́ tà gangan omi gbóná la fi ṣe. Iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì ní àkókò yìí nítorí pé ìwọ ló ṣe fúnra rẹ ìwọ ló gbé lọ ìwọ ló ta owó tó bá rí bẹ́ẹ̀ ni wàá fi tọ́jú ara ẹ̀ tọ́jú àwọn gbogbo tó ní tó iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì gan-an torí pé tó bá jí ojókòó tí wàá ṣe é tó bá dẹ̀ ṣe tán ayọ̀ kankan fún ọ pàápàá àdìrẹ dáa ohun tó wù mí bẹ́ẹ̀ ni pé tó bá ṣe nǹkan míì báyìí táwọn èèyàn bá rí prestige wà ń bẹ̀ ṣẹ́yìn lẹ ṣiṣẹ́ báwo lẹ ṣiṣẹ́ àwọn náà máa rẹ́rìn pé mo ṣe báyìí mo ṣe very simple mo ṣe báyìí ó wù mí o mo láìkẹ̀ ó wù ú kò lè ṣe bí wọ́n ti ṣe tó ìdí nìyẹn iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì ní àkókò yìí pàápàá
àdìrẹ ó ní owó lórí. Ẹ jẹ́ ká wo àwọn òwò míì tẹ́ bá lọ ọjà tẹ́ bá ra ọjà tẹ́ bá tún máa tún lọ ọ̀tọ̀ ní tẹ́tùn bá ṣùgbọ́n àdìrẹ tí o bá ta aṣọ ọ̀pá márùn-ún bíi 50 ọmọ ilẹ̀ ti kódà tí obìnrin bá ní iṣẹ́ yìí lọ́wọ́ tó bá rí ibi tajà dáadáa á bọ́kọ á bọ́mọ ilé á ṣẹ́tù torí pé èrè wà ń bẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn ìyá wa sì wà ń bẹ̀ títí dòní ẹ̀yìn níkẹ́ màmá wa níkẹ́ gallery wọ́n sì wà ń bẹ̀ títí dòní tó bá jẹ́ pé wọn ò rí nǹkan kan bẹ̀ wọ́n á ti paṣẹ́ yìí tì tí wọ́n á rí i pé àwọn èèyàn wa wà ní Òṣogbo oríṣiríṣi wọ́n ń ṣiṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà fi ń bọ́ ìyàwó bọ́ ọmọ ni wọ́n fi ń ṣe ọkọ lórí aya ẹlòmíì kò ṣiṣẹ́ míì iṣẹ́ àdìrẹ yìí ni tí gbogbo wọn dẹ̀ ti fi ní iṣẹ́ pàtàkì wọ́n kọ́lé wọ́n ní mọ́tò wọ́n níyàwó wọ́n lọ́mọ ebi ò pa wọ́n tó ìdí iṣẹ́ àdìrẹ yìí náà ni gbogbo wọn wà tó iṣẹ́ àdìrẹ ṣe pàtàkì o tó bá fẹ́ kọ́ṣẹ́ wá kọ́ àdìrẹ o àdìrẹ ó simple ju batik lọ ẹ máa ṣe ọ̀pá méjì ẹ kàn fóòdẹ̀ ẹ dì í ẹ dá rẹ̀ lọ́nà méjì ó ní táàdá ẹ̀ tẹ́ bá ti ṣe tán ẹ máa fọ ẹ máa sa iṣẹ́ tí ẹ ti tán nìyẹn ṣùgbọ́n batik ẹ jókòó ẹ máa draw tẹ́ bá ti draw àwọn tẹ́ fẹ́ draw yẹn tí mo bá ń draw gbá yẹn mo bí báwo lẹ ṣe ṣe ẹlòmíràn mo lè ṣe ó yá wá jókòó wá ṣe kò ní lè ṣe máa ti bá draw ẹ lè rí iṣẹ́ tèmi ṣe ẹ lè rí ń ta torí pé ní tí wọ́n fi lé àwa lọ́wọ́ ó yàtọ̀ sí tìta tó lẹ́yìn tá a bá draw rẹ̀ tán a wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sínú aró tá a bá dá rẹ̀ tán tá a fi sínú aró lẹ́yìn 30 ìṣẹ́jú tí aró yẹn bá ti mú dáadáa a yọ sílẹ̀ a wá ṣẹ̀ṣẹ̀ lọ gbómi kaná nínú drum tá a bá gbómi kaná nínú drum tán omi yẹn máa hó tí ó hó aṣọ yẹn pẹ̀lú kándù tó wà lára ẹ̀ a máa fi sínú omi gbóná tá a bá fi sí aṣọ yẹn máa yọ kándù ara ẹ̀ máa yọ sínú omi gbóná a fìgì gbé jáde a fọ̀ gbogbo design tá a fi sí yẹn á jáde. Mo ní ìrònú pé kí àwọn ènìyàn ràn wá lọ́wọ́ kí wọ́n join wa nínú iṣẹ́ yìí pàápàá àwọn ọmọ kan wà tí ò sí olùrànlọ́wọ́ kankan fún wọn a sì lè fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ so èyí tí BC Textile and Decoration bá dẹ̀ ṣe tí náà ló ń ṣe so ìdí nìyẹn tó pé àwọn ọmọ yẹn gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ pé ká ní gálárì àwọn ọmọ yẹn káwọn náà ṣiṣẹ́ síbẹ̀ táwọn èèyàn bá wá sí gálárì yẹn wọ́n lè raṣẹ́ tí B C tó bá ṣiṣẹ́ síbẹ̀ ẹlòmíì lè dé kó pé iṣẹ́ B ló wu òun wọ́n dẹ̀ rà á wọ́n dẹ̀ kówó ẹ̀ fún wọ́n lè lómi lóde kó pé iṣẹ́ tí ṣe yìí mo láìkí ẹ bá mi mú wọ́n dẹ̀ rà á wọ́n kówó ẹ̀ fún bẹ́ẹ̀ á jẹ́ kí inú àwọn ọmọ yìí máa dùn á jẹ́ kí orí wọn máa yá pé jẹ́ kí n tún owó tí mo gbà yìí jẹ́ kí n tún fi ṣèmí ká tó wí ká tó fọ̀ á rí i pé irú ọmọ bẹ́ẹ̀ ó ti fọkàn síṣẹ́ yẹn ó ti yàn láàyò torí ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ la máa fìwé jẹun ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ọwọ́ lọ́pọ̀lọpọ̀ ó fi jẹun so ẹni tí ò bá dẹ̀ ní wàhálà ńlá ni láyé tá a wà yìí pàápàá àwọn ọ̀dọ́ wa wàhálà ńlá ni so ìdí nìyẹn tí èmi náà fi dìde gẹ́gẹ́ bí ìyá ọmọ láti fi ohun tí mo ní láti fi tọ́jú àwọn ọmọ yẹn so àwọn náà nídìí ìrànlọ́wọ́ a nídìí chemicals a nídìí aṣọ a nídìí aró a nídìí àwọn nǹkan tá a lè lò fáwọn ọmọ yẹn. Orúkọ mi náà ni ìyáàfin Esther Bisi Ogundeji so orúkọ iléeṣẹ́ wa náà ni BC Textile and Decoration so iṣẹ́ aṣọ ṣíṣe là ń ṣe nílé iṣẹ́ wa a specialize ní àdìrẹ batik applique quilts àwọn yẹn is for decoration but major one tá a sì ń lò nísìnyí ní àdìrẹ àti batik a lè ṣe ní bulk a lè ṣe ní ńláńlá mo máa sọ fáwọn tí mo bá ń kọ́ ṣe ọjọ́ tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀yin ọmọ iṣẹ́ ìjọ náà lẹ ti ń ṣiṣẹ́ lẹ ti bẹ̀rẹ̀ business wọ́n ní mọ́mì ha o mo ní òkè tẹ́ ẹ bá ti délé ẹ sọ fáwọn èèyàn yín pé ẹ ti ń ṣàdìrẹ o ẹ ti ń ṣàdìrẹ o ẹ mú jíǹsì wá o ẹ mú tọ́ọ̀pù wá aṣọ yín tó ti ní stain ẹ mú wá o ìwọ gbà kó o mú wá gba change díẹ̀ lọ́wọ́ wọn èmi á fi kọ́ ọ níṣẹ́ so àwọn ọmọ yẹn ni wọ́n máa ń dùn nígbà tí wọ́n bá mú wá bẹ́ẹ̀ yẹn
tí mo bá já ṣe báyìí ni o ṣe tá a bá ṣe tá a lọ tán tá a gbé ránṣẹ́ sẹ́ni tó ní inú mi á dán ní mọ́mì wọ́n ti fún mi balance ìwọ ló lówó ẹ̀ ohun tí mo fẹ́ fi kọ́ ẹ nìyẹn so mo ṣe máa ń ṣe nìyẹn nígbà míì tí agbára bí ti àti tí ò bá fẹ́ tó mọ́ so mo dẹ̀ sọ fún ìjọ tí n bá ti bẹ̀rẹ̀ sí kọ́ yín níṣẹ́ ìjọ lẹ̀ ti bẹ̀rẹ̀ business so àwa náà lè ṣe in bulk kẹ́ máa bá wa kó travel out iṣẹ́ ìdẹ́ ni ohun tó bá fẹ́ yàn láàyò inú ẹ̀ wà tó bá jẹ́ pò kàn fẹ́ máa ta wo lè ṣe wàhálà pé kí n gbómi kaná kí n mọ sáré kiri àbẹ̀ ṣé wàhálà máa ta wàá rí géènì tiẹ̀ ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé kẹ́míkà ló fẹ́ tà tó bá ríbi jókòó sí ọmọ wọn á wá máa rà lọ́wọ́ ẹ̀ tó iṣẹ́ yìí ó ní àwọn òkèlè nínú tó lè yàn láàyò.